àkójúmọ́ níbi yòówù ẹ ti láǹfààní láti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Àrólé Baba 1010 TV2 fún ti ọjọ́ tèní. Ojú tẹ fún wa ojú náà ò ní fọ́, etí tẹ fún gbọ́ wa etí náà kò ní di. Ìròyìn náà la mú wá fún wa fún ti àkókò yìí. Orúkọ oníròyìn òní àyànfẹ́ Elédùmarè. Ṣáájú ká tó máa lọ, ẹ gbọ́ àwọn kókó tó ń bẹ nínú ìròyìn náà. Ilé-ẹjọ́ májísírèètì tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ní kí wọ́n fi àwọn ọ̀daràn méjì kan sí ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó wáyé lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pé wọ́n lọ rè gé ọyàn òkú tó ti kú nínú sàárè. Orí ti kó àwọn òṣìṣẹ́ kọ́lékọ́lé kan yọ níbi ìjàmbá ilé tó wó lulẹ̀ ní ìpínlẹ̀ Èkó pẹ̀lú bí wọ́n ṣe tún fi ara pa yamayama. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ sókè lórí ìwọ́de gbogbogbò èyí tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbèrò rẹ̀ láti ṣe káàkiri orílẹ̀-èdè Nàìjíríà náà. Èyí lohun tójú wá rí nínú àhámọ́ àwọn Fúlàní ajínigbé. Àwọn agùnbánirọ̀ torí kó yọ ní ìpínlẹ̀ Ondo ni wọ́n fi ọ̀rọ̀ náà báwọn oníròyìn sọ̀rọ̀ lánàá òde yìí. Lábala ìròyìn ti ilẹ̀ òkèrè, ó kéré tán ènìyàn 157 ni ó ti jáde láyé báyìí ní orílẹ̀-èdè Ethiopia látàrí ilẹ̀ rírì èyí tó wáyé ní orílẹ̀-èdè náà. Ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn náà báyìí. Ilé-ẹjọ́ májísírèètì tó fi ìkàlẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nílùú Ìbàdàn èyún Ìyágànkú ni ó ti sọ wípé kí wọ́n lọ fi àwọn ọ̀daràn méjì kan sí ọgbà ẹ̀wọ̀n ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kí ó tó padà gbéra sọ ní ìpínlẹ̀ náà. Àwọn ọ̀daràn méjì tí wọ́n fi ẹ̀sùn kàn ní Adékúnlé Fàtáyì tó jẹ́ ẹni 40 ọdún àti Sàbítù Kọ́lápọ̀ tó jẹ́ ẹni ọdún 33. Ẹ̀sùn tí wọ́n fi kan àwọn ọ̀daràn méjèèjì yìí ni wọ́n sọ wípé àwọn méjèèjì ni wọ́n lọ rè wú òkú jáde nínú sàárè ní agbègbè tí wọ́n pè ní Gbédùn ní ìlú Ìbàdàn tí wọ́n sì ní wọ́n gé ọyàn òsì òkú náà wọ́n sì gé lọ. Ẹni tó jẹ́ agbèfọ́ba ìyún Elisa Telang ó sọ di mímọ̀ wípé ní ọjọ́ 13 oṣù keje tá a wà nínú rẹ̀ yìí ní ìṣẹ̀lẹ̀ náà ni ó wáyé ní agbègbè Gbédùn ní ìlú Ìbàdàn pẹ̀lú bí àwọn ọ̀daràn méjì tí wàá fi orúkọ wọn léde yìí bí wọ́n ṣe sọ di mímọ̀ wípé wọ́n lọ rè wú òkú arábìnrin Oyíndàmọ́lá Ọlọ́sùndé èyí tí wọ́n ní wọ́n wú òkú rẹ̀ jáde wọ́n sì fi àdá àti ọ̀bẹ wọ́n fi gé ọyàn apá òsì rẹ̀ tí àṣírí wọn tó sì fi tú. Bẹ́ẹ̀ ni wọ́n sọ di mímọ̀ wípé wọ́n tún bá àwọn ohun ìjà olóró bíi ìbọn àtòyí oríṣiríṣi ohun ìjà olóró míì ní ọwọ́ àwọn ọ̀daràn méjì yìí. Wàyí o, ẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì ọ̀hún arábìnrin M. Ọlágbénró ó wà ní lórí ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n yìí òun takọ́sọ àwọn méjèèjì lọ sí ọgbà ẹ̀wọ̀n náà ṣáájú kí ìgbẹ́jọ́ wọn kó tó padà gbéra sọ ní ọjọ́ 29 oṣù kẹwàá nínú ọdún tí a wà nínú rẹ̀ yìí. Wọ́n sì sọ di mímọ̀ pé àwọn yóò ṣe ìwádìí àwọn táwọn bá sì ti rí ìkodoro ọ̀rọ̀ báyìí níṣe ni oníkúlùkù wọn ò gba ìdájọ́ òdodo lórí ẹ̀sùn tí wọ́n fi kan àwọn méjèèjì náà. Ó rí ṣe bẹ́ẹ̀ ó ti kó àwọn òṣìṣẹ́ kọ́lékọ́lé kan yọ ní ìpínlẹ̀ Èkó ní ojú òpópónà Little Road tí wọ́n ní Sábó ní Yàbá ìyún ní ìpínlẹ̀ Èkó. Ibẹ̀ ni orí ti ṣe bẹ́ẹ̀ kó àwọn òṣìṣẹ́ kọ́lékọ́lé méjì tí wọ́n ń kọ́ ilé ní agbègbè tá a dárúkọ nípínlẹ̀ Èkó yìí pẹ̀lú bọ́n ṣe ní àsìkò tí wọ́n ń tún ilé náà ṣe láti wọ́ àwọn apá kan kí wọ́n tún ṣe ringindin òní apá kejì ni ó sì ya lulẹ̀ lẹ́yìn tó já sí wípé òṣìṣẹ́ kọ́lékọ́lé kan ní ó ṣe bẹ́ẹ̀ tí ó fara gbọgbẹ́ yamayama pẹ̀lú bọ́n ṣe ní àti apá àti ẹsẹ̀ rẹ̀ ní ó ti rún báyìí. Ẹni tó jẹ́ akọ̀wé àjọ tó ń rí sí ìpè pàjáwìrì ní ìpínlẹ̀ Èkó ìyún LASTMA ti ìpínlẹ̀ Èkó Fẹ́mi Òkè Ọ̀sanyìntólú ó sọ di mímọ̀ wípé àwọn gbọ́ ìpè ni àwọn sì sáré kábàkàbà
láti lọ rèé dóòlà ẹ̀mí àwọn òṣìṣẹ́ náà tó sì sọ di mímọ̀ pé àwọn méjì òní ìjàmbá náà ni ó kàn pẹ̀lú bọ́n ṣe ń wo ilé yẹ láti tún un kọ́ sí irin gidi. Bẹ́ẹ̀ ni apá kan ní abala ilé náà ni ó sì ya lulẹ̀, èyí tí wọ́n ní ó ṣe bẹ́ẹ̀ ó ṣe wọ́n léṣe yànmáyànmá. Ṣùgbọ́n ó ní ní kété tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ ni àwọn ti gbé wọn lọ sí ilé ìwòsàn níbi tí wọ́n ti ń gba ìtọ́jú. Bẹ́ẹ̀ náà ló sì sọ di mímọ̀ pé kò sẹ́ni tí ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ, àti wípé ilé ọ̀hún ni àwọn ti ṣe ìkéde rẹ̀ wípé kí wọ́n dáwọ́ iṣẹ́ ṣíṣe níbẹ̀ dúró náà kó lè kí ẹ̀mí àti dúkìá àwọn èèyàn kí ó lè bò látàrí bí ilé náà ṣe ya wó lulẹ̀ láti ṣe àwọn ènìyàn náà ní jàǹbá. Lórí ìwọ́de gbogbogbò èyí tó ń bọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí, ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti sọ̀rọ̀ sókè lórí ìwọ́de náà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ èyí di mímọ̀ lánàá òde yìí lẹ́yìn tí wọ́n ṣe ìpàdé pàjáwìrì lórí ìwọ́de tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà sọ wípé yóò gbéra sọ ní ọjọ́ kìíní oṣù kẹjọ títí di ọjọ́ kẹwàá nínú oṣù kẹjọ yìí. Èyí tán ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ wípé ẹ má wulẹ̀ ṣe ìwọ́de, ẹ nílò rẹ̀, ẹ má dára yín láàmú torí pé mo mọ ibi tí bàtà ti ń ta yín lẹ́sẹ̀, dandan sì ni kí n bá ń bu omi ìtura sí i báyìí. Èyí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu sọ látẹnu ẹni tó jẹ́ mínísítà fún ètò ìròyìn àti ìlanilọ́yẹ̀ ìyún Mohammed Idris, tó sọ di mímọ̀ pé lẹ́yìn tí òun ṣe ìpàdé pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ọ́fíìsì ààrẹ nílùú Àbújá lánàá, ó ní ààrẹ sọ wípé ìwọ́de wọn ò jámọ́ nǹkan kan, bẹ́ẹ̀ ni kò wúlò, àti wípé ó yẹ kí àwọn tí wọ́n gbèrò láti ṣe ìwọ́de yìí kí wọ́n rò dáadáa torí pé ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó mọ ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ tó sì ń ṣe iṣẹ́ rẹ̀ ní kíkankíkan láti lè bu omi ìtura sí ibi bàtà gbé ń ta ọmọ orílẹ̀-èdè Nàìjíríà náà ní ẹsẹ̀. Ó ní bí wọ́n bá ṣe ìwọ́de bí pé wọn ò mọ ohun tí wọ́n ń ṣe ni torí pé ìjọba tó wà lóde báyìí ó ti gbọ́ ìpè àwọn ará ìlú tó sì ti ṣetán láti ṣe ìrànlọ́wọ́ àti àtúnṣe sí ibi tí ọ̀rọ̀ kù sí. Èyí ni ohun tójú wa rí ní àhámọ́ àwọn Fúlàní ajínigbé o. Àwọn àgùnbánirọ̀ tí orí kó yọ lákàtà àwọn ajínigbé náà ò ní wọ́n sọ èyí di mímọ̀ lẹ́yìn tí wọ́n jáde kúrò ní àhámọ́ wọn ní ìlú Àkúrẹ́ lánàá òde yìí. Bí ẹ bá gbàgbé, a mú ìròyìn wá wípé wọ́n jí àwọn ènìyàn kan gbé nínú èyí tí àwọn àgùnbánirọ̀ kọ́pà 5 kan tí wọ́n wà ní ara àwọn tí ọ̀rọ̀ náà kàn. Wọ́n sọ di mímọ̀ ní ẹ̀yìn tí wọ́n kò ní àkàtà àwọn Fúlàní ajínigbé náà, tí wọ́n sọ di mímọ̀ pé ní ojú òpópónà Ìfọ́nsí-Ọ̀wọ̀ ní ìpínlẹ̀ Ondo ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti ṣẹlẹ̀ pẹ̀lú bí àwọn Fúlàní ṣe dá ọkọ̀ àwọn dúró nínú èyí tí àwọn tó bí 9 nínú rẹ̀ tí wọ́n sì sọ wípé lójú ẹsẹ̀ ni wọ́n ti yìn ìbọn pa ẹni tó wa ọkọ̀ náà tí wọ́n sì tún pa obìnrin tó wà ní ẹ̀gbẹ́ rẹ̀, èyí tí wọ́n sì pàṣẹ fún àwọn pé kí àwọn wọ inú igbó náà lọ. Ó ní àwọn tí ìṣẹ̀lẹ̀ náà kàn tí wọ́n fi orúkọ wọn léde ní Adéwálé Paul, Olúwadára Fẹ́rànmi, Andrew Patient, Oríbámiṣé Táíwò àti Àjàyí Lékan. Nínú àlàyé tí Andrew Patient ṣe, ó ní àwọn rìn ní àti bíi aago 10 alẹ́ ọjọ́ náà títí di aago 7 àárọ̀ ọjọ́ kejì fún nǹkan bíi wákàtí 9 gbáko ni àwọn fi ń rìn nínú igbó ọ̀hún tí wọ́n sì ń fún àwọn ní omi tó ti dọ̀tí, omi gọ́tà àti gàrí tí wọ́n ń fún àwọn mu kí àwọn má bàa kú. Ó ní wọ́n pe àwọn mọ̀lẹ́bí àwọn tí wọ́n ti sọ wípé lórí èèyàn kọ̀ọ̀kan tí àwọn ti jí gbé yìí o, mílíọ̀nù lọ́nà 30 náírà ó ní àwọn gbà, èyí 30 mílíọ̀nù. Ṣùgbọ́n nígbà tí wọ́n fà á lọ tí wọ́n fà á bọ̀ ní ìṣe ni wọ́n fi ẹnu okò sọ̀dúnrún sórí mílíọ̀nù kan náírà 1 mílíọ̀nù náírà lórí ẹ̀mí kọ̀ọ̀kan tí wọ́n sì ní ẹni tó jẹ́ ẹ̀gbọ́n Olúwadára Ọlámídé tó jẹ́ ọ̀gbọ́n ọ̀kan nínú wọn ìyún Olúwadára Ọlámídé ó ní wọ́n pè tí ó sì gbé oríṣiríṣi ohun tí wọ́n kà kalẹ̀ fún un àti 5 mílíọ̀nù náírà lórí àwọn márààrún tí wọ́n sì gbé wá. Wọ́n sọ di mímọ̀ wípé ọ̀nà tí ó rìn òun ni ó jìnnà rere sí ojú òpópónà pẹ̀lú bó ṣe já sí wípé inú ibi tí àwọn Fúlàní náà wà ni ó jìnnà rere sí inú ìlú.
ó ní wọ́n ń sọ èdè haúsá àti fúlàní lẹ́nu, bẹ́ẹ̀ ni àwọn ń gbóhùn ajá àti màálùú ní gbogbo agbègbè tí wọ́n kó àwọn jọ sí yìí. Ó ní orí ni ó bá àwọn ṣe o, pẹ̀lú bí orí ṣe kó àwọn yọ ní àhámọ́ lẹ́yìn tí wọ́n gba owó tó tó 5 million naira, mílíọ̀nù 5 náírà àti oríṣiríṣi àwọn nǹkan tí wọ́n pèlò, tí wọ́n sọ wípé dandan lá àwọn ẹbí àwọn gbọ́dọ̀ gbé wá ṣáájú kí àwọn tó rí ìtúsílẹ̀ gbà. Báyìí ni Andrew Patient àti àwọn tó kù rẹ̀ wọ́n ti ṣe ní àlàyé ní olúlu ìpínlẹ̀ Ondo tí ń ṣe Àkúrẹ́ lánàá òde yìí, lásìkò tí wọ́n ń ṣe ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn oníròyìn ní ìpínlẹ̀ náà. Ní ilẹ̀ òkèrè, ó kéré tán báyìí ènìyàn tó jẹ́ 137 ó ní ó ti jẹ́ Ọlọ́run nípè látàrí ilẹ̀ rírì èyí tí ó wáyé ní ìlú orílẹ̀-èdè Ethiopia náà ní agbègbè tí wọ́n pè ní Gobanzon ní ìlú orílẹ̀-èdè Ethiopia. Ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ti wáyé pẹ̀lú bá ṣe sọ di mímọ̀ pé òjò àìrọ̀rọ̀dá yìí ó ní ó ṣe okùnfà ilẹ̀ rírì náà níbi tí ènìyàn tó jẹ́ 137 ṣe jẹ́ Ọlọ́run nípè. Wọ́n sì sọ di mímọ̀ wípé ní agbègbè Kasaun Abe náà ó ní ìṣẹ̀lẹ̀ náà ti wọ́pọ̀ jùlọ, níbi tí wọ́n ti sọ wípé èèyàn 5 ó ní wọ́n ti yọ lábẹ́ ilẹ̀ lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ tán ní àsìkò tí wọ́n ní àwọn tí wọ́n ń dóòlà ẹ̀mí tí wọ́n fẹ́ gbìyànjú àti yọ àwọn èèyàn jáde nínú àhámọ́ ilẹ̀ rírì náà. Ó ní ilẹ̀ míì tún bẹ̀rẹ̀ sí ní rì tó sì tún kó àwọn náà mì bíi kàlùkàlù tí òǹkà àwọn tí wọ́n sì rí kójọ lásìkò tí a fi ń kó ìròyìn yìí jọ sì jẹ́ 157 ènìyàn tó ti jáde láyé ní orílẹ̀-èdè Ethiopia látàrí ilẹ̀ rírì náà. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí. A kí gbogbo wa pé ẹ ṣé ẹ kú àdúrótì. Ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì yìí kí ẹ lè máa rí wa wò rí wa gbọ́ lóòrèkóòrè nípa àwọn ìròyìn àjààbalẹ̀ tá a bá mú wá sórí ètò ní gbogbo ìgbà. Orúkọ oníròyìn yóò yí padà, àyànfẹ́ Elédùmarè ni o. Àkùṣẹ́ látàárọ̀.